ọ̀pálámbá ọtí òyìnbó fọ́ onígbàǹsọ ò rí sọ. Ọ̀pálámbá ọtí òyìnbó fọ́ onígbàǹsọ ò rí sọ. Àlàyé ọ̀rọ̀ yìí ni mo fẹ́ pinmirin fún àwọn ènìyàn nípa pé ká yọ ọ̀tún ká yọ òsì ká lè mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Kí lọ̀pálámbá? Kí lonígbàǹsọ? Ọ̀pálámbá ó ní ìgò tó ti fọ́ ni àwọn Yorùbá ń pè ní ọ̀pálámbá. Nígbà tí àwọn òyìnbó amúnisìn, àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n wá sí àárín àwọn ènìyàn dúdú, ìgbà yìí ni wọ́n mú ìgò ọtí wá tọ́tí wà nù rẹ̀ tí wọ́n sì mú. Wọ́n fi ń hàn wá nítorí pé wọ́n wá kọ́ wa lóríṣiríṣi àwọn nǹkan tí ẹ sì mọ̀ pé ní ilẹ̀ Yorùbá igbá akèrèǹgbè lóríṣiríṣi la ní tá a máa ń rọ àwọn nǹkan wa sínú. Àwọn akèrèǹgbè kan wà tó ṣe pé ẹmu la máa ń rọ sínú rẹ̀, nígbà tí àwọn kan wà tó sì ṣe pé àwọn oríṣiríṣi ọtí táwa náà ní bí ọtí àgàdàǹgídí, ọtí kà àti burúkutu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kan táwa ń pè ní onígbàǹsọ. Àwọn yìí ní iṣẹ́ tó ṣe pé àwọn kọ́ níbẹ̀rẹ̀ ayé wọn ni pé tígbá bá ti fọ́ tàbí akèrèǹgbè ya, iṣẹ́ táwọn máa ń ṣe ni láti hún papọ̀ mọ́ra wọn padà tí yóò sì dúró lódidi. La fi ń pè wọ́n ní onígbàǹsọ, yẹn ni pé onígbàǹsọ àwọn tó ń sọ igbá papọ̀ mọ́ra wọn tó fi ń di odidi. Àwọn Yorùbá ló wá wò pé ṣé ẹni tó ń ṣe onígbàǹsọ yìí ṣó ṣeé ṣe ìgò táwọn ará abí mú wá tán fi ń rọ ọtí fún wa nígbà tí ó fọ́, ṣó ṣeé ṣe pé wọ́n lè rí sọ padà mọ́ra wọn, torí pé ìgò náà bẹ̀rẹ̀ sí ní jọ wá lójú àrírí lọ́gán tí ìgò yìí bọ́ kalẹ̀ lẹ̀. Kò sí béèyàn ṣe lè gbọ́n tó tí àṣìṣe ò ní wáyé. Ìgò bọ́ falẹ̀, ìgò fọ́ pọ̀. Nígbà tá a nífẹ̀ẹ́ sí ìgò náà, a lọ pa àwọn onígbàǹsọ kí wọ́n sọ papọ̀ mọ́ra wọn ká lè mọ́ rí lò wọ́n. Ṣe bí gbígbá bá fọ́ à ń sọ gbá mọ́ra wọn igbá ń ṣe. Báwo wá ni ìgò ó ṣe fọ́ tá à ní lè ṣe? Nígbà táwọn onígbàǹsọ tán gbìyànjú rẹ̀ tí ò ṣeé ṣe, làwọn Yorùbá wá wò pé ṣe ti mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ní ìpìlẹ̀ òwe. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ló fà á tí wọ́n sọ papọ̀ mọ́ra wọn pé ọ̀pálámbá ọtí òyìnbó tiẹ̀ wá fọ́. Onígbàǹsọ títí sọgbá kò tilẹ̀ rí i sọ. Ó mọ̀ ga o. Ìgbà wo làwọn Yorùbá máa ń lo òwe yìí? Nígbà tí ọ̀rọ̀ bá ti ré kọjá àtúnṣe, tó kété ti bọ́rù, tó ṣe pé kinní náà kò ṣeé ṣe mọ́ àbí ó ti bàjẹ́ náà nìyẹn, la máa ń lò pé ọ̀pálámbá ọtí ó mọ̀ wá ṣe o. Ọ̀pálámbá ọtí òyìnbó tilẹ̀ wá fọ́. Onígbàǹsọ ò rí i sọ. Nítorí bẹ́ẹ̀ mo gbà ládùúrà pé ọ̀pálámbá ọtí òyìnbó ayé wa kò ní fọ́ o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko lẹ́yìn òde àtẹ̀yin olólùfẹ́ mi, ẹ fọ́lò mi, ẹ láìkì mi, ẹ share ẹ̀ fún gbogbo àwọn èèyàn lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Èdùmàrè yóò nífẹ̀ẹ́ yín náà. Ẹ fọ́lò mi ní Facebook Jagunmólú TV, Jagunmólú TV, ní IG tá à ń pè ní Instagram, ẹ fọ́lò mi náà bẹ́ẹ̀ Jagunmólú, ní TikTok ẹ bá mi dòwò pọ̀ náà bẹ́ẹ̀ Jagunmólú. Ní ojú òpó kan tí a mọ̀ sí YouTube channel, ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀ náà Jagunmólú TV show. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ kan tàbí òmíràn ní orí ẹ̀rọ gàásímílétì handset, ẹ bá mi sọ̀rọ̀ náà lórí ojú òpó 08109050696 081090696. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa.